bá mi gẹ́ẹ̀tì ọ̀gẹ̀dẹ̀ dúdú eléyìí tí a máa fi ṣe dodo so táwọn àgbàlagbà máa sọ pé ọ̀gẹ̀dẹ̀ dúdú ìyá bùsàn ọmọ burúkú ìyá lùpa so ti yé báyìí nísìnyí iṣẹ́ ni o bákan náà èso orógbó gangan táwọn ń jẹ yẹn so bá mi wá kó pọ̀ díẹ̀ so eléyìí ìlà ń pè ní bàrà kò wá láti wá wá báyìí bá mi wá ike so irú ike báyìí tó bá ti wọ báyìí ẹ wá tàn gbogbo ẹ tẹ̀ sínú ẹ kó sínú ike yẹn so ẹ bá ti kó sínú ike yẹn ẹ gé kéèké kẹ kó sínú ike so omi àgbọn coconut omi rẹ̀ ilẹ̀ máa fi sókè lómi kò sí ordinary water kò dẹ̀ sí kankan tó ju omi àgbọn yẹn lọ tá bá ti fi omi àgbọn yẹn sókè ẹ gbé kalẹ̀ fún ọjọ́ mẹ́ta bẹ́ẹ̀ so lẹ́yìn ọjọ́ kẹta ẹnìyẹn ara máa lò dẹ̀dẹ̀ díẹ̀ láàárọ̀ àti lálẹ́ lẹ́ẹ̀mejì so bọ̀ kò parí síbẹ̀ o àgúnmọ̀ rẹ̀ lélẹ́yìn powder rẹ̀ ni wàláhì àwọn nǹkan yẹn náà ni a sọ di powder yìí so bí powder yìí ṣe wáyé nísìnyí ọ̀gẹ̀dẹ̀ wà ń bẹ̀ lẹ́yìn ìgbà tó gbẹ tán bákan náà orógbó ó wà ń bẹ̀ tó pọ̀ dáadáa tó dùn so but àwọn nǹkan tó kàn yàtọ̀ ń bí òun ni pé kò sí bàrà ń bẹ̀ àgé bàrà sóhun but níbi ibẹ̀ báyìí danger wà ń bẹ̀ àti ayù so pẹ̀lú orógbó àwọn yẹn la lọ̀kúnná tá a sọ di powder yìí so after ta lọ̀kúnná la sọ di powder báyìí tí ìyẹn lè fi mú ògì gbígbóná papọ̀ máa gbò yẹn so inshallah bí kúrò àti láì tí o bá lò ìwọ gangan wà tó ń ròyìn fún ẹlòmíì ọlọ́wọ́n jẹ́ kó bẹ́ẹ̀ lára mu kò dẹ̀ wọ́n púpọ̀ so ìwọ tí o bá ti lè ṣe fúnra rẹ o lè order fún látọ̀dọ̀ wa ṣùgbọ́n tó bá lè ṣe kò jù báyìí náà lọ so nọ́mbà wa is 07081150811 ọlọ́run kò ní sí wa ní ọkọ̀ bá súyẹ́ lọ́dọ̀ ìyàwó wa gbogbo àwọn nǹkan tí ò tó nǹkan tí máa ń lé ìyàwó ẹni síta ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí wa o